A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Sínátọ̀ tó ń ṣaṣojú Gúúsù Bọ̀rọ̀nú Mohammed Ali Udome ti rọ iléeṣẹ́ ológun lábẹ́ Operation Akinkayi pẹ̀lú àwọn agbófinró yòókù kí wọ́n tẹra mọ́ akitiyan wọn lórí gbígbógun ti ẹgbẹ́ Boko Haram tó kù ní ẹkùn àríwá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Udome, Boko Haram ṣì fara pamọ́ sáàrin aginjù Sambisa, orí òkè Mandara pẹ̀lú àwọn ibi ìpamọ́ mìíràn ní agbègbè ẹnu ibodè ìlú láàrin Gwoza àti ilẹ̀ olómìnira Cameroon. Aṣòfin yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìkọlù tó ń wáyé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fi orílẹ̀-èdè sínú ewu pẹ̀lú ọrọ̀ ajé, pàápàá jùlọ fún àwọn àgbẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ní abúlé Ngoche, Kirawa, Warabe, Wala, Poka àti ìlú Gwoza tí í ṣe olú ìjọba ìbílẹ̀ Kansu. Ó ní àwọn adàlúrú yìí ti wá ń jà wọ́n lólè nínú oko pẹ̀lú wípé àwọn èrè oko wọn kò tíì gbó láì rí ẹni yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Udome wá fi ìdùnnú rẹ̀ hàn sí gómìnà Babagana Umaru Zulum fún akitiyan rẹ̀ sí ìdàgbàsókè àti àtúnṣe ìlú 10 lábẹ́ Gwoza tí wọ́n ti bàjẹ́ kanlẹ̀ pátápátá, pẹ̀lú akitiyan àwọn ológun láti mú àlàáfíà jọba ní agbègbè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu àlékún 50% ìrànwọ́ owó oúnjẹ fún àwọn ẹlẹ́wọ̀n lórílẹ̀-èdè bẹ̀rẹ̀ láti oṣù kẹjọ ọdún 2024. Ìgbésẹ̀ yìí ni wọ́n fi mú ìrọ̀rùn bá ọ̀wọ́ngógó oúnjẹ àti ìgbáyégbádùn ẹlẹ́wọ̀n. Agbẹnusọ fún ọgbà ìwà àtúnṣe ní orílẹ̀-èdè Nigeria Correctional Service, Abubakar Umaru ni ó fìdí èyí múlẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lónìí. Ó ní èyí jẹ́ ìpele àkọ́kọ́ àgbéyẹ̀wò láti mú ìgbé ayé dẹrùn fún àwọn ẹlẹ́wọ̀n. Umaru fi kún un wípé láìpẹ́ àgbéyẹ̀wò mìíràn yóò wáyé, pàápàá jùlọ bí owó oúnjẹ ṣe ń gbówó lórí sí i. Agbẹnusọ ní àkókò ti wà tí wọ́n fi ń ṣe àgbéyẹ̀wò oúnjẹ àwọn ẹlẹ́wọ̀n lẹ́yìn tí wọ́n bá ṣe àgbékalẹ̀ rẹ̀ sínú ìṣúná fún ìjọba àpapọ̀. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ àjọ NCOs, lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀-èdè Nàìjíríà ní ẹlẹ́wọ̀n 84,575. Fún ìṣúná ọdún 2024 ni wọ́n ya n24.4 billion fún oúnjẹ wọn. Adarí gbogbogbò fún NCOs, Aliyu Nababa, sọ nínú oṣù Kejìlá ọdún 2023 wípé n750 ni wọ́n yà sọ́tọ̀ fún oúnjẹ ẹlẹ́wọ̀n kan lójúmọ́, bí wọ́n ṣe ń ná n800 fi bọ́ ọ̀kọ̀ọ̀kan ajá 900 tí ó wà nínú ọgbà ìwà àtúnṣe. Àìpẹ́ yìí ni àfihàn kan wáyé lórí bí wọ́n ṣe ń fún àwọn ẹlẹ́wọ̀n ní oúnjẹ tí kò jiná tán jẹ ní Afokang Custodial Center, ìlú Calabar, ìpínlẹ̀ Cross River. Èyí ló fa awuyewuye tí ó yọrí sí ìwádìí tí Mínísítà Benue Olúbùnmi Túnjí-Òjó ṣe sí ìgbé ayé àwọn ẹlẹ́wọ̀n. NCO sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́, bí wọ́n ti sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún kò túmọ̀ sí wípé bí gbogbo ọgbà ẹ̀wọ̀n ṣe rí nìyẹn káàkiri orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn 4 tó lààmìlaka nínú àwọn adarí lórílẹ̀-èdè Nàìjíríà, níbi tí a ti rí ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́, igbákejì ààrẹ ìjẹta Namadi Sambo, igbákejì ààrẹ àná Yẹmí Ọ̀ṣínbàjò àti gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ẹbí Yar'Adua lónìí ní ìpínlẹ̀ Katsina. Àbẹ̀wò yìí wáyé láti fi kí ẹbí Yar'Adua àti ìjọba ìpínlẹ̀ Katsina lórí ìpapòdà Hajiya Dada Musa Yar'Adua, tí í ṣe ìyá olóògbé ààrẹ ìjẹta Umaru Musa Yar'Adua. Gómìnà ìpínlẹ̀ Katsina ni ó gba àlejò wọn ní pápákọ̀ òfurufú Yar'Adua. Níbi àbẹ̀wò yìí ni àwọn adarí ti gba àdúrà pẹ̀lú ìbánikẹ́dùn fún ẹbí, bí wọ́n ti ń gbóríyìn fún Hajiya Dada fún ìwà rere àti ojú àánú rẹ̀ nígbà ayé rẹ̀. Olúṣẹ́gun Ọbásanjọ́, tí ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọ̀kan lára ọmọ olóògbé yìí tí òun náà ti di olóògbé, Shehu Musa Yar'Adua,
Yar'Adua ni ó ṣe ìrántí Hajia gẹ́gẹ́ bí ìyá rere. Bákan náà ni Ọbásanjọ́ ju ipò adarí sílẹ̀ fún ọmọkùnrin Hajia mìíràn tí í ṣe olóògbé Ààrẹ Umaru Musa Yar'Adua ní ọdún 2007 lẹ́yìn ọdún mẹ́jọ ìṣèjọba àwaarawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Jọkẹ́ Silva ti sọ ẹ̀kúnrẹ́rẹ́ ìbáṣepọ̀ ìkẹyìn rẹ̀ pẹ̀lú olóògbé olórin Onyeka Onwenu. Ìròyìn jábọ̀ wípé olórin yìí jáde láyé nínú oṣù keje ọdún 2024 lẹ́yìn tí ó ṣubú lulẹ̀ níbi ayẹyẹ 100 ọjọ́ ìbí aláṣẹ iléeṣẹ́ Emzor, Stella Okoli. Ìsìnkú rẹ̀ wáyé ní 30 oṣù kẹjọ ní Ebony Vaults, agbègbè Ìkòyí, ìpínlẹ̀ Èkó. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ayélujára pẹ̀lú Jude ní Jọkẹ́ Silva ti ṣàlàyé ìbáṣepọ̀ ìkẹyìn rẹ̀ pẹ̀lú Onwenu. Silva tí ọjọ́ ìkẹyìn Onwenu ṣojú rẹ̀ ní ó fẹ́ẹ̀ tó wákàtí méjì tí Onwenu ṣubú lulẹ̀ kí ó tó kú. Ó ní àwọn jọ jókòó papọ̀ lórí tábìlì kan náà. Nígbà tí ó yá ni ó bẹ̀rẹ̀ sí rìn kiri bí ó ti ń kọrin. Lẹ́yìn èyí ni ó wá fa òun lórí ìjókòó wípé kí àwọn jọ jó bí ó ti ń kọ orin One Love. Ó kù díẹ̀ kí ó parí orin yìí ni wọ́n lọ jókòó. Jọkẹ́ Silva ní kò pẹ́ kò jìnnà ni òun gbọ́ tí Ṣọlá mọ̀ọ́mọ̀ ń pariwo ara rẹ̀ kò yá, ó ṣubú sórí ìjókòó. Silva ní gbogbo ìgbà náà Onwenu kàn dákú ni, ẹ̀mí ṣì wà ní ara rẹ̀. Wọ́n ṣe èémí sí èémí CPR fún un bí wọ́n ti tẹ́ ẹ sílẹ̀. Wọ́n pe dókítà tí ó wà ní àyíká kí ó wá yẹ̀ ẹ́ wò kí wọ́n tó gbé e lọ ilé ìwòsàn. Jọkẹ́ Silva ní òun lọ wò ó ní ilé ìwòsàn. Ó wà ní ilé ìwòsàn fún wákàtí kan ààbọ̀ kí ó tó dágbére fáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà tó tún jẹ́ olùṣètò sinimá Kọ́láwọlé Ajéyẹmí ti fi ìfẹ́ hàn sí ìyàwó rẹ̀ Tóyìn Abraham bí ó ti ń ṣe ọjọ́ ìbí rẹ̀ lónìí ọjọ́ 5 oṣù kẹsàn-án. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Ajéyẹmí ti ṣe àfihàn àwòrán àti èròǹgbà rẹ̀ sí aya rẹ̀ Tóyìn bí ó ti pè é ní ìfẹ́ rẹ̀, ohun tí ó ṣe iyebíye jùlọ àti ìlàjì ara rẹ̀ better half. Ó ní òun ní ìfẹ́ rẹ̀ tọkàntọkàn, òun sì fẹ́ kí ó mọ bí ó ṣe iyebíye sí òun tó, kí ayẹyẹ ọdún yìí mú àyípadà mánigbàgbé sí rere dé bá a. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lónìí ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin Nigeria's Under-20 Women's Football Team Falconet pàdánù ìdíje wọn sí Germany níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì Group D tí ó ń lọ lọ́wọ́ ní Colombia pẹ̀lú àmì ayò 1-3. Iléeṣẹ́ ìròyìn NAN ni ó jábọ̀ wípé pápá ìṣeré Estadio Metropolitano de Tejo ní Bogotá, orílẹ̀-èdè Colombia ni ìdíje ọ̀hún ti wáyé. Àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà kò ní okun àti ṣe déédé pẹ̀lú àwọn ti Jámánì níbi ìdíje. Àṣeyọrí yìí ni ó mú ilẹ̀ Jámánì wọ ìpele gíga pẹ̀lú àmì 6 láti inú ayò 2 bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe jókòó sí ìpele kejì pẹ̀lú àmì 3. Ní báyìí, Falconet ń retí àbájáde èsì ìdíje láàrin Korea àti Venezuela kí wọ́n lè mọ ibi wọ́n gbé dúró. Falconet yóò kojú Venezuela nínú ìdíje tí ó kẹ́yìn ní ọjọ́ Àbámẹ́ta, nígbà tí Jámánì yóò kojú Korea Republic. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀kan lára ọmọ ẹgbẹ́ eléré ìdárayá ní ilẹ̀ Uganda Olympian Rebecca Cheptegei ti di olóògbé lẹ́yìn ọjọ́ 4 tí ọ̀rẹ́kùnrin rẹ̀ dáná sun ún. Ààrẹ ẹgbẹ́ eléré ìdárayá ní Uganda Donald Ukere ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Ó ní èyí jẹ́ ìgbésẹ̀ òjò tí kò mú ọpọlọ dání tí ó yọrí sí bí wọ́n ṣe pàdánù ọ̀kan gbòógì nínú àwọn eléré ìdárayá wọn. Iṣẹ́ rẹ̀ yóò túbọ̀ máa fọn rere rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ṣe àfihàn wípé ọ̀gbẹ́ni kan tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní Dixon Idaema Marangachị bu bẹtiró sí ara Cheptegei ní ilé rẹ̀ tí ó wà ní Endebess ní Western County ní Trans-Nzola. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí arábìnrin ẹni ọdún 23 yìí bá wọn kópa nínú ìdíje eré sísá Olympics tí ó wáyé ní Paris.
Iná yìí ni a gbọ́ wípé ó jó ìdá 80 nínú ọgọ́rùn-ún ara rẹ̀ 80% burns tí ó fi ń jà fún ẹ̀mí rẹ̀ ní ilé ìwòsàn Kenya. Oníṣègùn òyìnbó sọ fún iléeṣẹ́ ìròyìn AFP wípé alẹ́ àná ni gbogbo ẹ̀yà ara rẹ̀ daṣẹ́ sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.